ọjọ́ ajé ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ní lónìí lágbára ọlọ́run ajé òkúgbùsọ̀ yóò fi lé wa ṣebùgbé àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì sí Alhaji Atiku Abubakar láti inú ẹgbẹ́ òṣèlú PDP lórí ọ̀rọ̀ ìròyìn eyín Frank Shuaibu ló ti kìlọ̀ fún àwọn ọmọ Nàìjíríà pẹ̀lú bó ṣe ta lólobó lórí wípé kí wọ́n má jẹ́ kí ètò ìṣèjọba èyí tó ń bẹ lórí àlééfà lọ́wọ́ báyìí ní orílẹ̀-èdè Nàìjíríà tí Bọ́lá Ahmed Tinubu tó ń léwájú fún àti igbákejì rẹ̀ Kasim Shettima kí wọ́n má jẹ́ kí wọ́n fi búrẹ́dì kó wọn lómi ọbẹ̀ o. Shuaibu eléyìí tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn àti ìbáraẹ̀lú sọ̀rọ̀ sí Alhaji Atiku Abubakar òun ló gbé ọ̀rọ̀ ìkìlọ̀ ọ̀hún jáde nílùú Àbújá lánàá wípé láàrin ọgọ́rùn-ún ọjọ́ ó lé díẹ̀ báyìí èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti tẹ́wọ́ gba ètò ìṣèjọba ní orílẹ̀-èdè Nàìjíríà òun ló ti ju àwọn irọ́ ńlá kàbìtìkàbìtì eléyìí tó tó bíi mẹ́wàá fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí ṣùgbọ́n tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọn kò ní ìfura ó ní nípa ìdí èyí òun ta lólobó òun sì sí àwọn ọmọ Nàìjíríà nígbẹ́rẹ́ ìpàkọ́ láti tètè wá wọ́rọ̀ kan fi ṣàdá pẹ̀lú ìgbáradì ọkàn wọn nítorí wípé ẹ̀tàn irọ́ àti ayédèrú òun ni Bọ́lá Tinubu ló wá fún àwọn ọmọ Nàìjíríà. Díẹ̀ rèé lára àwọn ọ̀rọ̀ eléyìí tí Frank Shuaibu eléyìí tó fi ta àwọn ọmọ Nàìjíríà lólobó lára irọ́ díẹ̀ èyí tó jẹ́ pé Tinubu ó ti fún àwọn ọmọ Nàìjíríà wọ́n sì ti kó jẹ lákọ̀ọ́kọ́ ó ní kí wọ́n wo ọ̀rọ̀ epo rọ̀bì ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní bárẹ̀ iye tí wọ́n ra bárẹ̀ epo rọ̀bì kan òun ló tó $94 báyìí. Bákan náà ó ní owó dọ́là àti owó Nàìjíríà ó ní dọ́là kan àti ẹgbẹ̀rún kan náírà ló ti fi ẹ̀gbẹ́ kan ẹ̀gbẹ́ báyìí. Ó ní kẹtù ọ̀rọ̀ epo bẹtiróòlù náà ó ní jálá epo bẹtiróòlù kan òun ló lé ní $600 tí wọ́n ń ta jálá kan ní orílẹ̀-èdè yìí. Ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé afẹ́fẹ́ ìdáná tí ṣe gáàsì náà díẹ̀ lòun náà fi dín ní ẹgbẹ̀rún kan náírà. Bí Shuaibu bó ti to irọ́ ọ̀hún àti ọ̀rọ̀ ọ̀hún bó ti tó kalẹ̀ rèé lákòótán ní ọ̀rọ̀ rẹ̀ ó dá àwọn Nàìjíríà àti mú àyípadà rere bá ilẹ̀ yìí ó ń bẹ lọ́wọ́ kó wa tó ń ti ronú jinlẹ̀ dáadáa. Ilé ẹjọ́ èyí tó ń gbọ́ sí awuyewuye èyí tó súyọ lẹ́yìn ètò ìdìbò tàwọn gómìnà tó wáyé ní ọjọ́ 22 oṣù kẹta ọdún tá a wà yìí ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó lónìí ti ṣọjú ajé ni wọ́n ti bẹ̀rẹ̀ ìdájọ́ wọn báyìí lórí ọ̀rọ̀ ìbò ọ̀hún èyí tó wáyé èyí tí àwọn ẹgbẹ́ alátakò sí ẹgbẹ́ òṣèlú APC èyí tó ń léwájú ní ìpínlẹ̀ Èkó báyìí tí wọ́n pè láti tako ìbò èyí tó gbé Babájídé Sanwó-Olú wọlé wípé ìbò ọ̀hún ó ní ọwọ́ kan jàre màkàrú ó ní nínú ọ̀rọ̀ ọ̀hún èyí tó jáde níbẹ̀ láti rí àwọn ọmọ oyè láti mú ẹgbẹ́ òṣèlú PDP ẹni tó díje dupò gómìnà láti inú ẹgbẹ́ òṣèlú PDP Ọlájídé Adédìran tí gbogbo èèyàn mọ̀ sí Jàdọ̀. Bákan náà láti inú ẹgbẹ́ òṣèlú Labour Party Gbádébọ̀ Roadbybor. Bákan náà láti rí ẹni tó díje du ipò gómìnà láti inú ẹgbẹ́ òṣèlú APC Babájídé Sanwó-Olú àti àwọn ọmọ oyè tó kù pátápátá gbogbo wọn pátá ní ìdájọ́ wọn yóò bẹ̀rẹ̀ nílé ẹjọ́ èyí tó ń gbọ́ sí awuyewuye ọ̀hún ní ìpínlẹ̀ Èkó lónìí gẹ́gẹ́ bí ẹni tó ń léwájú ikọ̀ àwọn ìgbìmọ̀ tí ó ṣe ìdájọ́ náà nínú ilé ẹjọ́ ọ̀hún Harun Achom eléyìí tó léwájú àwọn ìgbìmọ̀ náà ló fi ọ̀rọ̀ ọ̀hún léde ní òpin ọ̀sẹ̀ tó kọjá yìí wípé ọjọ́ Monday tí ṣọjú ajé ní ìdájọ́ yóò bẹ̀rẹ̀ lórí ìgbẹ́jọ́ náà. APC eléyìí tí Babájídé Sanwó-Olú tó ti jáde nínú ètò ìbò ọ̀hún tó wáyé ní ọjọ́ 22 oṣù kẹta ọdún yìí ní òun ló ní ìbò eléyìí tó tó 762,134. Bákan náà Labour Party Roadbybor òun náà ní ìbò tó tó 312,000
329 ní ìgbà tí Adéjàre Ọlájídé Adédìran Jandor tóun náà ní ìbò tó tó láti inú ẹgbẹ́ òṣèlú PDP tóun náà ní ìbò tó tó 64,449 bọ́rọ̀ ń bó ti lọ rèé o. Àkóbá àti gbogbo ọ̀rọ̀ ń bó bá ti jẹ́ ní ìròyìn fẹ́lifẹ́li ni ó máa fi léde fún etí ìgbọ́ àwọn ènìyàn. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ Nigerian Labour Congress NLC ni wọ́n ti sọ̀rọ̀ jáde wípé ó yà àwọn lẹ́nu pẹ̀lú bí àwọn ṣe ń gbìyànjú láti gbara àwọn sílẹ̀ kúrò lọ́wọ́ ìjọba amúnisìn, bákan náà láti gba ẹ̀tọ́ wọn lọ́wọ́ ìjọba àpapọ̀ àti àwọn ìjọba ìpínlẹ̀ èyí tó ń fi fìlà kún wọn ní omi ọbẹ̀ tí wọ́n sì fi fìlà tí wọ́n fi ń dẹ́ ẹ̀tọ́ wọn mọ́ orí báyìí o. Wọ́n ní sí ìyàlẹ́nu àwọn tí wọ́n jẹ́ igun àwọn òṣìṣẹ́ ọ̀hún tó jẹ́ ti aládàáni, àwọn ni wọ́n ti yàbàrà kúrò lórí ìgbésẹ̀ láti yanṣẹ́lódì eléyìí tí wọ́n fẹ́ gùnlé láìpẹ́ yìí. Wọ́n ní àwọn òṣìṣẹ́ ilé iṣẹ́ tó jẹ́ ti aládàáni èyí tí wọ́n pè ní Organized Private Sector OPS, wọ́n ní àwọn ti yàbàrà ní tiwọn o. Nípa ìdí èyí, wọ́n ní àwọn rí àwọn igun tó jẹ́ ti abala àwọn tí wọ́n jẹ́ ti aládàáni òṣìṣẹ́ náà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ ọ̀dàlẹ̀ tí wọ́n fẹ́ gba ẹ̀yìn láti gbẹbọjẹ́ o. Wọ́n wá ní báyìí bí ọmọ bá gbọ́jọ́ kíkù dandan ni kí àwọn òbí rẹ̀ kí wọ́n gbọ́jọ́ sísìn o sí ìpa odò. Wọ́n ní ọgbọ́n kìí tán láyé ká máa lọ sí ọ̀run. Àwọn yóò rí dájú wípé ìjìyà tó tọ́ ó wà fún àwọn òṣìṣẹ́ tí wọ́n jẹ́ ti aládàáni ọ̀hún tí wọ́n ní àwọn ò ní tẹ̀lé àwọn òṣìṣẹ́ fún ìyanṣẹ́lódì àti ìwọ́de eléyìí tí wọ́n fẹ́ gùn lé báyìí o. Bákan náà ni ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ tẹnumọ́ wípé àwọn òṣìṣẹ́ tó jẹ́ ti aládàáni OPS ọ̀hún ó ṣeé ṣe o kí ìjọba ìpínlẹ̀ àti ìjọba àpapọ̀ kí wọ́n máa yá wọn lò fún iṣẹ́ ibi. Wọ́n wá ní yàtọ̀ sí èyí lára àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ọba yálà ti ìpínlẹ̀ àti ti ìjọba àpapọ̀, wọ́n ní àwọn ìjọba wọ́n ti ń lò wọ́n gẹ́gẹ́ bí irinṣẹ́ láti fi dojú ìjà kọ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórí ẹ̀tọ́ wọn tí wọ́n ń béèrè fún lọ́wọ́ ìjọba lórí ohun ìtura, pàápàá jù ọ̀rọ̀ epo bẹtiróòlù tí wọ́n yọ ẹ̀kún owó orí rẹ̀, èyí tó fà á kí gbogbo nǹkan wọn ní orílẹ̀-èdè Nàìjíríà, èyí tí wọ́n sì ń béèrè fún ohun ìtura, àfikún owó oṣù àti ohun amáyédẹrùn fún gbogbo mùtúmùwà lórílẹ̀-èdè yìí tí ìjọba àpapọ̀ tí wọ́n kọ̀ jálẹ̀ láti ṣe o. Wọ́n ní bá a bá rẹ́nikẹ́ni èyí tó fẹ́ gba ìgbẹ́bọjẹ́ àwọn náà yóò dá sẹ̀ríà fún gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣìṣẹ́ NLC tí wọ́n ti wí jáde. Bàbá kan rèé akúmọ̀díjú amọ̀nàrúnmálọ̀ ẹni ọdún 41 tó jẹ́ àwọn tí wọ́n ń pọ́n táyà tá a mọ̀ sí fọganáísà Wàsíù Ibrahim lọ́jọ́ Jímọ̀ tó kọjá yìí nílé ẹjọ́ ni wọ́n ti jù sí ẹ̀wọ̀n gbére. Ilé ẹjọ́ eléyìí tó ń gbógun ti ṣíṣe àwọn obìnrin báṣubàṣu àti fífi ìyà jẹ ènìyàn tó ń ti wàhálà fún àwọn obìnrin láwùjọ tó ń gbógun ti ìwà yìí èyí tó wà nílùú Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti ju bàbá ẹni ọdún 41 ọ̀hún Wàsíù Ibrahim sí ẹ̀wọ̀n gbére látàrí pé ó ní àjọṣepọ̀ tìpátìkúùkù pẹ̀lú bó ṣe já ṣọ́ọ̀bù ọmọdébìnrin léjeléje tí í ṣe ọmọ ọdún 15 èyí tó ń gbé pẹ̀lú wọn. Gẹ́gẹ́ bí ìdájọ́ ọ̀hún ti wá látọwọ́ adájọ́ Rahman Oṣòdì èyí tó korò ojú sí ìwà eléyìí tí Ibrahim tó hù tó ń ti àwọn ẹ̀rí tó fi hàn, èyí tí adájọ́ ọ̀hún tó sọ wípé pẹ̀lú gbogbo àwọn ẹ̀rí tí ń bẹ nílẹ̀ yìí kò sí àwáwí kankan o fún ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe wípé kó jẹ ìyà ẹ̀ṣẹ̀ rẹ̀. Ọmọdébìnrin ọmọ ọdún 15 ọ̀hún lọ ni ó ti ń gbé pẹ̀lú wọn tó jẹ́ ọmọ ẹbí ìyàwó Wàsíù Ibrahim tí wọ́n jọ ń gbé o láti ìgbà tí ọmọ òun ti wà ní ọdún 10 tó sì ń pe Ibrahim ní bàbá ṣùgbọ́n bàbá àwọn ò tó bí kò ṣe wípé kó bàlẹ̀ ọmọ náà, wọn ló sì bàlẹ̀ tó já ìbálẹ̀ ọmọ ọ̀hún. Nípa ìdí èyí adájọ́ korò ojú o, ó ní ẹni tó bá ti ṣe ohun tí ò yẹ kó ṣe dandan ní kí ojú rẹ̀ kó rí nǹkan tí ò yẹ kó rí o. Ó ní ilé ẹjọ́ ọ̀hún ó ju ọ̀gbẹ́ni Wàsíù Ibrahim sí ẹ̀wọ̀n gbére kó máa lọ rèé gbafẹ́ kó máa gbádùn níbi tí ó ti máa ṣe yorùbá tí ò ní sanwó iná, owó oúnjẹ, owó omi tòun tó wá aṣọ nínú ẹ̀wọ̀n gbére ọ̀hún. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òṣèré sinimá àgbéléwò ti elédè òyìnbó Kanayo òun mà ló ti sọ̀rọ̀ jáde wípé iṣẹ́ eléyìí tó jẹ́ ti amúlùdùn pàápàá jù àwọn tí wọ́n ń gbé sinimá jáde o, ó
oníkòyọ kí wọ́n sọ ẹ̀ka iléeṣẹ́ ọ̀hún di iléeṣẹ́ èyí tí àwọn obìnrin àtọkùnrin tí wọ́n ti máa ṣe ohun tí ò tọ́, pàápàá jù ibi tí wọ́n ń sọ di iléeṣẹ́ òwò nàbì tí obìnrin yóò ti máa bá obìnrin ní àjọṣepọ̀ tí ọkùnrin yóò sì máa bá ọkùnrin ní àjọṣepọ̀. Ó nítorí wípé iṣẹ́ sinimá ó dàbí iṣẹ́ wòlíì ni, wọ́n ń gbé iṣẹ́ ọ̀hún jáde, sinimá jáde o, láti fi kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ pẹ̀lú láti fi rán àwọn èèyàn létí àwọn ìṣẹ̀lẹ̀ èyí tó ti ṣẹlẹ̀ láyé Òdúdúdù. Ó ní ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ láti máa rí àwọn ọ̀dọ́bìnrin langbalangba láti bí wọ́n ṣe ń ṣe ohun tí ò tọ́ pẹ̀lú bí wọ́n ṣe ń fi ìhòòhò ara wọn máa ní àjọṣepọ̀, máa sọ àwọn ohun tí ò yẹ kí wọ́n sọ jáde lẹ́nu. Ó ní ìyàlẹ́nu ńláńlá ló jẹ́ o. Ó ní lótìtọ́ àti lódodo ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ní ẹ̀bùn tó sì jẹ́ pé wọ́n ń bẹ nínú iṣẹ́ ọ̀hún. Ó ní kẹ́ ẹ tí wọ́n máa wò ó. Ó ní síwájú kéèyàn tó darapọ̀ mọ́ àwọn tí yóò máa gbé sinimá jáde o. Ó ní ó yẹ kó kọ́kọ́ ní ẹ̀bùn àti ìpè eléyìí tó jẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run. Ó ní nípa ìdí èyí iṣẹ́ ọ̀hún yóò rọrùn fún un. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ohun tá a jẹ, ohun tá a mú ló ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́bìnrin àti ọ̀dọ́kùnrin wọnú iṣẹ́ sinimá ṣíṣe tó sì jẹ́ wípé wọ́n wá orúkọ díẹ̀ ní kí wọ́n lè bẹ̀rẹ̀ sí ní máa ṣe àwọn ìwà ìgbín láti máa ṣe ohun tí ò tọ́ èyí tí wọ́n fi ń ba agbolé sinimá jẹ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Lákòótán nínú ọ̀rọ̀ kanayo ó kanayo, ó wá gba àwọn èèyàn lámọ̀ràn láti hùwà eléyìí tó dáa, láti múra bí ọmọlúàbí kí wọ́n sì hùwà orí pípé o, gẹ́gẹ́ bí kanayo kanayo bó ti sọ ọ̀rọ̀ ń jáde lórí ètò kan èyí tí wọ́n fi ọ̀rọ̀ tí wọ́n ti fi wà lẹ́nu wò. So ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára wa Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ ajé títí lójúmọ́ ọ̀la tí ìròyìn míì yóò tún máa gba orí afẹ́fẹ́ kan o. Ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́, ọjọ́ ajé lónìí, ajé olókun yóò fi lè wá ṣiṣẹ́ gbogbo ẹ̀. A ò ní lọ ìrìnàjò tá ò ní dé láṣẹ lédùá, ààbò Ọlọ́run yóò sì dájú lórí wa. Fúnmi Adénúgà lẹni tó múlò náà wá sí ojú amóhùnmáwòrán yín. Eré àtayọ̀ láàfin pàdé. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.